Ẹ kú dédé àsìkò yìí níbi tí ẹ ti ń wò wá jákèjádò àgbáyé. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bẹ́ńbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí, ẹ tún wò ó lóní bẹ́ńbẹ́yẹ́kẹ́. Tọ́ mú wa pẹ̀lú Prophet Fẹ́mi Wahab. Wọn ò kí ń ṣe àìmọ̀fólókò yín. Mo kí yín sà. Ẹ kú dédé àsìkò yìí o. Mo kí yín olótù. Mo kí gbogbo ojú tó ń gbọ́ wa, ojú tó ń wò wá tí tó ń gbọ́ gbogbo àgbáńlá ayé lọ́sàn-án ni láàárọ̀ ni. Ojú tí ẹ fi máa ń wò wá ní gbogbo ìgbà, ojú yẹn ò ní relédè yìí. Etí tí ẹ fi máa ń gbọ́ wá, etí yẹn ò ní di. Ojú yẹn á ríre, etí yẹn á gbọ́re ní orúkọ Jésù. Mo gba àdúrà fún iléeṣẹ́ Bẹ́ńbẹ́yẹ́kẹ́. Ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o. Òkè òkè lẹ máa lọ. Gbogbo ẹ̀dákẹ́dá, gbogbo ẹnikẹ́ni tó fẹ́ dá yín lọ́wọ́ kọ ilẹ̀ á gbé wọn mì ní orúkọ Jésù. Àmín. Àmín. Tọ́ ẹ ṣeun àmọ́ rírì yín. Ní báyìí àwọn èèyàn máa ń pariwo ogun ayé wọ́n á ní ṣógun láyé ni, àwọn míì àti ẹ̀tún sọ dìbéèrè wọ́n á ní ṣógun láyé ni, àwọn ogun láyé o làwọn míì á sọ. Tọ́ ibi ọ̀rọ̀ wa wà yìí, kí ni ogun ayé gan? Kí ló dé tó yẹ pé àwọn èèyàn máa ń pariwo ogun ayé ẹ bá a ṣàlàyé. Ẹ ṣe olótù. Ṣẹ́rí tí a bá ń sọ̀rọ̀ pé ogun, kí n tó lè ṣàlàyé dáadáa jẹ́ ká lọ sí físíkà. Mo ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí, ogun ń lọ láàrin ìlú méjì kan, Russia àti Ukraine. Mo ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí, ogun ń lọ láàrin Israel àti Hamas. Gbogbo èèyàn ló mọ̀. Tó bá sọ pé ogun, báwo lógun ṣe wá kan ìyàwó ènìyàn? Torí ìtàn sọ́ọ̀sìn ọ̀rọ̀ ẹ̀mí là ń sọ àsọ̀rọ̀ ara. Tára pé ogun láyé, kéye pé ogun bọ́ lọ sójú ogun náà sọ fún ẹ o. Ṣé mọ̀ pé mo ṣe bá ń sọ̀rọ̀ yìí sí àwọn ẹ̀dá kan wà? Mo pàdé àwọn kan lọ́jọ́ kan tí ẹ bá rí wọn lórí nẹ́tàlẹ̀ náà ti pè mí, ẹnìkan ló fún wọn nọ́mbà mi láti yunifásitì. Bàbá wọn tó bí wọn gangan ti wọ 75 years. Bàbá yìí ò délùú tó bí tí wọ́n ti bí rí. Àwọn ọmọ gan 40 wọn délùú wọn rí. Wọ́n wá ń bèèrè pé kí ló fà wọ́n lógun ni. Ó dẹ̀ ìṣẹ̀lẹ̀ sí gbogbo èèyàn bẹ́ẹ̀ ń gbó lógun yẹn. Ẹ wá wò kí ló ń pè lógun. Wọ́n máa ń pò kan lẹ̀ Yorùbá. Wọ́n ní ogun ní í ṣi ní mú, èpè kì í ṣi ní jà. Ohun tó ṣẹlẹ̀ ní àwọn olùtú mo dárúkọ yẹn sí, ẹ rí i pé ẹlòmíwà tẹ́ pé hospital ló wà tó kí wàhálà fi bẹ̀rẹ̀, kò tí ẹ gbọ́ ìròyìn kọ́kọ́ pé ogun ọkọ̀ ń bọ̀, ó kàn déédéé ni ogun yẹn kà mọ́lẹ̀ wọ́n pa síbẹ̀. Ìjọba tó wà mẹ́rin gbà yẹn sí bó ṣe ń lọ lérí ogun síra wọn yẹn, ó ṣe ti pẹ́ pé ẹni ìwà fún àtẹ́ pé opposition tó hàn dìbò fún ṣe é pé kò sí ètò kan alátakò wọ́n máa forí kó ogun yẹn ni o. So ogun lé o, ogun dẹ̀ rí nítorí burú sí ni pé kò sẹ́ni tó máa lọ sójú ogun tó lọ kó máa padà wá, kò sí ẹ̀dá náà. Expert kò sí nínú ogun tí ọ̀bẹ yẹn sì expert kò sí nínú ogun o, tó yẹ máa ṣe ń gbá lówe pé orí tí ó ròyìn ogun kò ní kú. Ogun ni ayé o, nítorí fi jẹ́ ogun ni pé ẹni tí a fẹ́ la mọ̀, a ò mẹ́ni tó ń fẹ́ ni. Ṣé wá rí ọ̀pọ̀lọpọ̀ ogun yìí tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ tàbí gbà mí a máa sọ níbi ogun yìí ti ń wà. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ogun yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọdé ẹ̀ o, ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa o. Bá rí pé ẹnìkan ó dédé pòórá, ẹnìkan ó dédé lówó òjijì, ṣé gbogbo nǹkan yẹn ó máa ń pe ogun wáṣáyé èèyàn ni. Àwọn bàbá tó ṣe bàbá kan ẹ má kàn pè mí láti Amẹ́ríkà kọ́ àbí ló ti pè mí. Ṣé mọ̀ kí ló tó ti wá bàbá tó bàbá ẹ̀ wọ́n máa ń bọ́ ní dọ́là, orúkọ ẹ̀ náà fi ń ṣe òòṣà. A wà lórí ìtẹ́ báyìí, ó tún ní iṣẹ́ ọwọ́, ó tún jẹ́ ọdẹ, ìgbà kan náà máa ṣe mẹ́tẹ̀ẹ̀ta pọ̀, ó ló gba agbára yẹn. Ṣé wá rí agbára yẹn tó bá ti wá yá táwọn fẹ́ pé a di kìrìsìtẹ́nì, a di ẹ̀sìn kan, àwọn agbára yẹn máa béèrè. Ìyọ́n máa ń fagun sí gbèsè ayé yàn. Ó ní kọ́ máa dé bí ẹ̀mí àjọ ọmọ gọ́ta ọdún, wọ́n máa fọ́ lójú ní ìdílé wọn, àmì àmà ya wèrè, àlòmí ò ní rọ́kọ fẹ́. Gbogbo nǹkan yẹn òun ló máa ń pè ní ogun. Torí pé kí ni ogun máa ń wá níbikíbi ni. A ní ọ̀pọ̀lọpọ̀ ogun póríṣiríṣi. Ṣé ẹ pé ogun kan jà ní Yorùbá ńgbà kan náà, táwọn náà dáadáa gbọ́njú bá ìlú Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ gbogbo ni. Láàrin ẹ̀yà kan náà nìyẹn o. Èmi tiẹ̀ wà ń bẹ́ẹ̀ gbogbo ìgbà náà. Ogun kan ni èyí tó jà láàrin ilẹ̀ Ìgbò àti ilẹ̀ Nàìjíríà tí ẹ gbogbo náà. Ṣé mọ̀ ogun kan ní ogun àdùbí. Ṣé rí àwọn ogun yẹn kò sí ẹ̀dá tó bí láì tí ò lórí. Kò sí ẹ̀dá náà. Ṣé wá ní ogun ẹ̀rù máa ń bà mí máa lò ní ojú ogun báyìí nínú ẹ̀mí. Èèyàn kan wà tó súnmọ́ mi dáadáa ṣùgbọ́n kò nígbàgbọ́ nínú ìpè mi. Wọ́n bá pè mí pé ààrẹ ò yá. Tẹ bá rí ikùn ẹ̀ bó ṣe tóbi tó ọmọ kékeré
tí bá wọ́n ti pọn omi sí nínú wọ́n máa ń ṣe kinní kan dialysis náà ń pè ní ọmọ Yorùbá ṣe rí owó tó fi ń ṣe kinní ẹ̀ ní ọ̀sẹ̀ kan lásán ẹ̀ẹ̀mejì ló máa ń ṣe it's not 45,000 wọ́n dẹ̀ máa ṣe lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ mo wá rẹ́rìn mo ní o ti mọ̀ kan kò síbi tán lọ́tọ́ ọ̀rọ̀ jẹ́ta mo sọ fún sànà ó wá dédé pè mí ní àárọ̀ àná nígbà wo ló ṣe ṣe ó lóun ṣẹ̀ṣẹ̀ sùn láti bá ẹni mo lóun mọ tó ń pè ní agbára àwọn ogun ló ń jà ẹ̀ mo lógun ti ń jà òun tiẹ̀ ní pé òun nìkan lọkùnrin náà ọmọ ìyá ẹ̀ nínú ọmọ bàbá ẹ̀ wọ́n wá gbé ogun tì ṣé pé ogun ni ẹ́ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ wa ṣe rí ìwọ̀nba díẹ̀ ní pé ọ̀rẹ́ mi ń ṣẹ̀ mí àbára wa bínú síra wa yóò ń ṣogun ogun máa ń wá láti inú ẹ̀jẹ̀ ogun máa ń wá láti inú ẹ̀jẹ̀ ogun máa ń wá láti inú agbára tí ọ̀nà fẹ́ agbára gbà ìránṣẹ́ Ọlọ́run mi wà fẹ́ pé kò lè délùú ẹ̀ ìránṣẹ́ Ọlọ́run ni kò lè délùú láti bí. kò lè délùú láti bí. ẹ mo sọ fún yín kí wá ṣe pé àwa nìkan ó ń ṣe àwọn òyìnbó náà lógun o torí pé ọjọ́ kan wà tí mo gbé lọ́wọ́ òyìnbó kan òun náà ránṣẹ́ Ọlọ́run ni ó wá rẹ́rìn ó láwọn Áfíríkà máa ń rò pé ó ń torí pé àwọn máa ń wà nínú ilé àtàbà jáde bá a ti máa ń jáde lọ pàtí káàkiri tá a máa ń ṣe láti máa ń mọ oríṣiríṣi èmi náà wá rí i pé ńgbà wọn á súnmọ́ wọn wọn á bẹ̀rẹ̀ sí ní rí àwọn míì tẹ́ pé bàbá kan wà nílé tí mò ń gbé ó ti kú báyìí ṣé bàbá yẹn ó bí ọmọ méjì ìkan jẹ́ ń bẹ sáà ṣé nígbà tó bí ìyàwó ẹ̀ ti kú ìkejì òun náà ó wà òkè dé obìnrin nìyẹn èmi kàn gbọ́dọ̀ ẹjọ́ kan fẹ́ lọ ra nǹkan nísàlẹ̀ ni n bá wọn dọ́kọ̀ àwọn àjùtà ọmọ yẹn dédé bá tòkè báyìí ó lóun wọ ẹnìkan ń pè wọn ọdẹ ìjábọ̀dẹ̀ kú bẹ́ẹ̀ straight ọmọbìnrin sísí 22 years ọwọ́ akùn ń bẹ́sà ẹnìkan àti máa yẹn ńgbà corona dé ó pa máa yẹn dànù ọwọ́ akọmọ ẹ wá wo orúdílé ṣẹ́fìrí èlé àti pé òyìnbó wà kọ́mọ kò máa ń wẹ̀lò mi tó bá gbé ọmọdé kó sọ kò síbi tí ogun ò sí ṣùgbọ́n ẹ wá wò pé nígbà tó gun wà báwọn akọ́ wá ṣe ń lò yọ níbi tá a máa parí ọ̀rọ̀ sí nìyẹn ó lè má jẹ́ ìní ṣùgbọ́n ṣe rí ogun ìntógun tí ò lópin ní o torí pé kí ni mi tó ti máa wá báyìí o lè mọ̀ wọ́n dàbẹ̀ tó wà lójú ogun báyìí ṣé ń gbọ́ mi ó wà lójú ogun o lè gbé bọ́ dání òun tágẹ̀tì ẹnìkan ìjọ mi tó ń tágẹ̀tì ṣe é pé lójú ogun ẹ̀ńtẹ̀jọ fẹ́ jagun àti pé ẹ̀yin gbọ́ngàn lẹ́jọ́ lọ fèsì ó tọ̀wọ́ ó lè jẹ́ pé ó ti ń bínú yín tẹ́lẹ̀ òun apá ẹ̀ sí pẹ́ẹ́pẹ́ méjì ni gbogbo ṣe rí nìyẹn lọ́jọ́ pé wọ́n sọ pé ojú la rí ọ̀rẹ́ ò dénú kọ́lọ́n kó máa ṣọ́ wa. àmì ẹnìkan tiẹ̀ fi kọrin ó ní mi ò tètè mọ̀ pé lé ogun láyé o ǹbá má ti múra sí i. ìyẹn pọ̀ ogun tẹ̀ sọ yẹn tó máa ń kẹ́ máa sọ kórì ẹ̀rí àti pé aráyé burú wọ́n fogun ẹ̀yìn já ni. ogun ẹ̀yìn. ogun láyé. kí là ń pè lógun ẹ̀yìn gan. ogun ẹ̀yìn. kí là ń pè lógun ẹ̀yìn. ogun ẹ̀yìn ogun tẹ̀ ẹ̀yìn òru ẹ̀yìn tẹ̀ ẹ̀rù tẹ́lẹ̀ tẹ́kọ̀ ló ń gbà òde wá báyìí ogun ẹ̀yìn. olùjẹ́ yá yàn olùjẹ́ ọmọ èèyàn olùjẹ́ ọ̀rẹ́ èèyàn ìgbésẹ̀ fún ọmọ ọ́fíìsì. ogun ẹ̀yìn nìyẹn. ṣé rí ilé ayé ẹjọ́ kan jẹ́ parọ́ fún yín ó jì gidigidi mo ṣe máa ń sọ̀rọ̀ yìí sí ẹ lè pẹ́ nífẹ̀ẹ́ mi ẹ lè máa sọ ẹnu sọ tí mo mọ tó wà nínú yín. ogun láyé gbogbo ẹ̀ tẹ́ ń wò tó yẹ kí bẹ́ẹ̀ ṣe ń wò mí èmi ò ń fẹ́ nìkan ṣe ẹ̀yẹ́ o èdè kí n wo èèyàn kan láwò pin because mi gbógun tó ń jà á ogun àìmọ̀dí ló pọ̀ jù láyé ogun àìmọ̀dí òun ló pọ̀ jù ẹlòmíì tẹ́ ń wò yẹn nílùú òyìnbó yìí tẹ́ bá rí ẹlòmíì báyìí á ti dìnnà ṣọ́nà ṣán ẹ ti rí báyìí kí ló ń ṣe lé báyìí ogun ni ẹ jẹ́ kí n dúró bẹ́ẹ̀ torí mo rò pé máa níbẹ̀ tẹ́ máa béèrè. ó dà tá a bá ń sọ̀rọ̀ nípa ogun generally àwọn èèyàn kan gbà pé ogun wà àwọn kan gbà pé kò sí ogun ṣé àwọn tí ó gbà wípé kò sí ogun yẹn ṣé lóòótọ́ kò sógun náà nínú ayé wọn àbó wà tí wọ́n mọ̀. ṣe rí tá a bá ń sọ pé àwọn kan gbà àwọn kan ò gbà ẹni tó gbà ó ní nítorí ẹni tí ò gbà ó ní nítorí ṣùgbọ́n mi máa ń sọ fún àwọn èèyàn tí ẹ bá lọ sí Psalm 68 verse 1 Psalm 68 verse 1 say O Lord arise let your enemies be scattered tí Ọlọ́run bá lè ní ọ̀tá tí Ọlọ́run fúnra ẹ bá lè ní ọ̀tá ká ní ìwọ tó ní ọ̀tá tí ẹ bá wo Bíbélì tí àwa tẹ̀lé láti ìbẹ̀rẹ̀ títí dé òpin ẹ lè rí ẹ̀dá kan tí ò lọ́tá so pàtẹ tí ẹni máa ń sọ fún àwọn èèyàn tó máa ń gbàdúrà fún wọn
tí ayé bá ń dán láyé bá ń dùn tó ń dán èṣù sì ń wá ọ̀nà àbáyọ tó máa fi dé pẹ̀lú ẹni o kò tí ì dá aṣọ ẹ̀ tán ni ó padà bọ̀ wá bá ẹ kò sí ẹ̀dá kan láyé tí ò ní ogun ṣùgbọ́n lómi á ní kò sókun tó ń jà wọn kò sí kíní kan irọ́ ló ń pa o tí ò bá tí ì kú padà ẹ jẹ́ sọ̀rọ̀ ẹnìkan fún yín age of 75 years ó sọ fún mi pé ogun ló léwu dé tó ń dé age of 75 ológun yẹn òun dẹ̀ ṣe ń jagun yẹn lọ́wọ́ ẹ wá béèrè pé bàbá 75 years ṣé kò yẹ kó ti jagun yẹn kó ti ṣẹ́ ogun ni àti ṣẹ́ àwọn ogun yìí le torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ wa àmọ́bí tó gun yẹn ti wá ìyẹn la máa sọ nígbà míì àmọ́ tó ti wá torí ẹ mọ̀ mo ṣe wà yín sí mo máa ń sọ̀rọ̀ kan fún èèyàn dúdú ni mí Yorùbá ni mí mi ìmọ̀ mo ṣe jẹ́ èèyàn dúdú mo kàn bára mi pé èèyàn dúdú ni mí ni ìmọ̀ mo jẹ́ bára mi nílẹ̀ Yorùbá mi bára mi nílẹ̀ Haúsá èmi náà bára mi bẹ̀ ni ṣe ní nígbà míì ogun tó ń jẹ ọ̀pọ̀lọpọ̀ èèyàn àwọn bàbá wa wọ̀nyẹn wọ́n ti ṣe oríṣiríṣi ṣe é rárí àlè dán lẹ́bi èyí tójú wọn ṣí sí ni wọ́n aládẹ mọ̀ pé èṣù kì í fún yàn ní nǹkan ọ̀fẹ́ á fẹ́ gbà kọ́kọ́ padà ẹ jẹ́ kí n sọ tọ́kọ̀ fún ọ̀gbẹ́ni kan pè mí láti ìlú wo náà Yorùbá ni wọ́n á yà mí lẹ́nu bó ṣe wọ́n á sọ fún mi pé onímọ̀ olówó dákọ̀ ìlú ẹ̀ fún mi lẹ̀ Yorùbá mi fẹ́ dárúkọ ìránṣẹ́ Ọlọ́run ni o ó ti wà mí jẹ́ ìránṣẹ́ mi bí 30 ọdún ṣe pé kò dé lu ẹ̀ láti ó dé lu ẹgbẹ̀ yìí sí ó lọ bí 20 ọdún bọ́n wá ń béèrè ológun ló léwu débi mo ní ogun ló lé ẹ̀kọ́ nílùú ẹ̀ ló wà ń lù tó wáyé Burundi ló wà Burundi ni mo wá ní kí ló wá fẹ́ ṣe sí Ọlọ́run ò tiẹ̀ mọ̀ mo ní ò mọ̀ mo nínú ogun ló ń jà ẹ́ ó ní òun ṣe ń bọ́ nínú ogun kan lòun bọ́ sínú mi ṣẹ́tú ní bẹ́ẹ̀ ẹlòmí lè ja ogun mẹ́ẹ̀ẹ́dógún ẹlòmí lè ja ogun ẹyọ kan tí ó jẹ́ pé má ti fẹ́ lómi pé má fi orí wórí ohun tó ń ṣe lé kọ́ ló ń ṣe lé di Ọlọ́run mú dáadáa torí pé ogun láyé àbúrò mi kọ́ wà fámìlì lájọ jẹ́ ó máa ka ìwé láyé o ṣé mo kó Uber ló ń ṣe báyìí. Uber. Kò sí eré tí kò sátán ṣẹ́rí nígbà tó sú wọ́n á gbè lọ́mí ìjọ kan pé ṣé àdúrà kì í gbà ní ó ti gbàwẹ̀ ẹ bá rí bó ṣe gbàwẹ̀ tó ìfá àtẹ̀bá rí ẹsẹ̀ rò pé kò jẹun àwẹ̀ ni àwẹ̀ ti wá dé ó ti di nọ́ọ̀mù fún ẹnìkan wá sọ fún mi ẹnìkan ọ̀rẹ́ mi kan sọ fún mi kéèyàn gbà fún odidi ọdún mẹ́ta ẹ tí mo sọ mo ṣe ń sọ fún yín sí ó ti fẹ́ wọ 60 kò ìbímọ. 60 kò ìbímọ. ẹ mo sọ fún yín mo ti pàdé obìnrin kan rí age of 63 years kò ní boyfriend rí. so dẹ̀ ṣe ṣá ṣó possible ṣá. ẹni tí mo mọ̀ kéde pé àwọn tí báyìí pé yìí sì tí mo pàdé ọ̀pọ̀lọpọ̀ tí mo ń gbàdúrà fún mo mọ̀ yàn tó yàn mo mọ̀ wọ́n náà nígbà tí mo lọ sí Nàìjíríà mo pàdé gbogbo wọn ó possible. mi ò lẹ́fẹ̀ẹ́ ọ̀dà tóbi ogun ń bẹ láyé ṣẹ́rí ogun tó wá kan tó wà ogun kan wà tó wá ń jà ń sìn táwọn èèyàn fura sí ogun lóyìnbó ni o. ogun lóyìnbó èwo tún lógun lóyìnbó. ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ lómi tí ogun bá ń jẹ ọ̀pọ̀lọpọ̀ lómi wá gbé kó Nàìjíríà àwa wà ní òyìnbó ó lè lógún ọdún kó má níwèé ó lè lógún ọdún kó má lọ́kọ kó lè má níyàwó àwa wà bẹ́ẹ̀ tẹ́wádìí lóyìnbó lè ní sìn àwọn tí ò níyàwó tí ò lọ́kọ wọ́n pọ̀ wọ́n tó 80% tó lè ti wà off age. ṣé lọ pé àwọn tó wà ní àtúwámú ọlọ́dà pọ̀ wọ́n tí àwọn dẹ̀ mọ́ tó ń fèsì síbi mò ń gbàdúrà fún wọn èmi àmà bẹ̀rù pé dáàdi ẹjọ́ màá ní èyí lè wọ́kọ̀ fún ẹ mi ì wáyàwó fún ẹ kò tọ̀nà wọn lógun ló lé mi débì ẹ̀kọ́ kìmí láàárọ̀ ìbáyìí sí ṣé ń bọ̀ kí wọ́n jí báyìí lójú oorun ni ó ti jí báyìí o òun dẹ̀ gbé lọ lórí bẹ́ẹ̀ ní báyìí gé ó dẹ̀ mú ọ̀bẹ ó dẹ̀ fi irun ara ẹ̀ ó dẹ̀ ń jẹ́ fúra ẹ̀. nígbà tó sùn ó tún wá mú ọ̀bẹ. ó jí báyìí wọ́n á rí pé òun gbé òun lọ bí ìṣẹ́jú kan pé wọ́n á rí pé òun mú ọ̀bẹ dání òun fi ń rẹ́ ara òun wá níta òun dẹ̀ ju sẹ́nu òun dẹ̀ jẹ. nínú àlá. bí àlá bí ìran nígbà tó dẹ̀ máa jí báyìí ẹsẹ̀ yẹn bẹ̀rẹ̀ sí ní wọn wọ́n á rí mi pé ó ní tí bàbá òun sọ fún kó tó kú ló ṣe àṣọ òun yìí ní same age the same age bàbá yẹn ló lánàá ìta bàbá yẹn sọ fún bàbá yẹn ti kú ó lò lọ́tún wá padà fún pé báwo ló ti fẹ́ bọ́ ní ogun ọlọ́wọ́ á fi hàn mí pé ogun májẹ̀mú ni tó yẹ pé ogun pọ̀ ṣùgbọ́n tí wọ́n sọ pé ogun láyé ẹ máa bèrè ara yín pé táwa lọ yẹ tó bá mi jà èèyàn náà ló jáyè mò ń bèrè lọ́wọ́ Ọlọ́run
ọjọ́ kan máa ń sọ̀rọ̀ kan lórí Yorùbá wá ní ayé lòkun ènìyàn lọ́sà abẹ́ ẹ̀yìn ọ̀pọ̀ ìgbóhùn yẹn odò làwọn méjèèjì wọ́n máa wò pé àwọn àgbàlagbà máa gbọ́n kí náà mí níjọ́ tó Ọlọ́run sọ tó mọ ọ̀rọ̀ yẹn fún mi ẹ̀rù ayé bà mí bàbá kan kọrin bàbá yẹn wọ́n ń pè ní odò láyé rẹ̀ ó ní ìgbà tí ayé bá ṣe èèyàn tán wọ́n á fi ká àbámọ̀ bẹ́nu ẹ wo ayé le o olóòtú ayé le torí ẹ jẹ́ pé èèyàn ń bẹ nínú ènìyàn èèyàn ó ń bẹ nínú ènìyàn inú ayé tá a wà ń bẹ yìí àwọn ẹ̀dá kan wà tó yẹ pé wọ́n ń ṣèyàn lásán wọ́n burú o torí ẹ̀ jẹ́ pé tó bá fẹ́ yan ọ̀rẹ́ gbàdúrà tó bá fẹ́ ṣiṣẹ́ gbàdúrà tó bá fẹ́ jẹ́ kí Ọlọ́run máa tọ́ ẹ because inú ìgbádùn láyé ti máa ń bá yàn jáde bá ti gbàgbé ara ẹ̀ ayé lè ọ̀dà ń sìn ẹ̀wọ́ lómi báyìí kò ní ní girlfriend kò ní ní boyfriend á serious níléèwé àwọn ọ̀rẹ́ tó ń ṣẹ́yún wọ́n ti gẹ̀ wọ́n bẹ̀ sí lọ́kọ wọ́n bẹ̀ sí bímọ òun lè má dé nífẹ̀ẹ́ ó kí ló nífẹ̀ẹ́ kó lè má rọ ọmọ bí ẹ máa wò pé kí ló ń fa gbogbo ilé ogun lẹ̀ ń wò yẹn o torí ogun yẹn sì kò ń tòun ló fà á o èyí tí wọ́n ti ṣe é lẹ̀dẹ̀ ìṣòro kan jọ kínní àná bàbá ẹ ní mọ́tò bàbá ẹ nílẹ̀ bàbá ẹ ní dúkìá ó jogún ẹ wàá jogún ètò tó ṣe náà bí òṣèré nìyẹn ẹ ṣe. tọ ogun tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí èwo ló máa ń rọrùn láti borí èwo ni kì í rọrùn láti borí tẹ́ bá wá sọ yẹn tán ìbéèrè kejì bí rẹ̀ ni wípé ǹjẹ́ ogun àtọ̀dọ̀ Ọlọ́run náà wà so ẹja kọ́ mú ẹja múlẹ̀ ọkọ̀ kan ẹ mú alákọ̀ọ́kọ́ yẹn. ṣe rí kò sí ogun tí ó le ìrẹsì tó rọ̀ wọ́n dàgbà kan fẹ́ pé ẹ̀ṣẹ̀ kò sí òdiwọ̀n ẹ̀ṣẹ̀ ó kàn yẹ pé application ẹ̀rọ òyìnbó ìwà kí ẹ máa gbọ́ ìwà dáadáa mọ́ application kìlá application yóò bá dùn ìgbésẹ̀ àbí ẹ̀rọ ni. ok ìgbésẹ̀ téèyàn bá gbé lórí ogun yẹn òun ló determine. ok ọ̀dà ẹ wo ogun tó ṣẹlẹ̀ ní àárín Yorùbá sí Yorùbá Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ ó mẹ́mí ẹlòmíì lọ èyí tó ṣẹlẹ̀ láàrin Biafra at another state ó mú ẹlòmíì lọ èyí tó ṣe ogun ṣe ń jà tó ní Russia àti Ukraine ẹni tí ò ní kú ò ní kú o ìyẹn náà ṣe bá lóye pé orí tí ó ròyìn ogun kò ní kú ṣọ́ọ̀nù yẹn sì ṣe wá rí ogun tó sì láti jàgbé ni pé ogun téèyàn discover. ogun téèyàn discover. téèyàn discover wọ́n máa sọ pé until you discover you can never recover. nígbà tí èèyàn ń jà ṣe nígbà tí mo sọ pé mo ti jà ìṣẹ́rí mo ti jẹ́ nígbà tí mo wà ní Faransé ẹ̀ṣẹ̀ mò ń jà ń gbà yẹn mo ní kóòsì 4 ìkan máa kọ́ mi ní defence yes professional ní mi gbà yẹn ìkan máa kọ́ mi ní defence ìkan máa kọ́ mi ní attack ìkan máa kọ́ mi ní physical building ìkan máa kọ́ mi ní bí òṣèlú ní màtètè rẹ̀ mí nítorí wọn gbọ́dọ̀ máa jẹ nǹkan tí mo gbọ́dọ̀ máa ṣe. so ó wá sọ̀rọ̀ kan òyìnbó ni wọ́n wá sọ̀rọ̀ kan fún mi níjọ́ kan ó ní tó bá fẹ́ báyàn jà kọ́kọ́ lọ wo fídíò ẹ̀ kó wo weakness ẹ̀ kó wo agbára ẹ̀ bá ti lè mọ weakness èèyàn àti agbára èèyàn àti kọ́ńkàntọ̀ wọn máa wà yìí sí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa ogun ń jà wá a mọ̀ bàbá pé wọ́n ṣe ìsọjí kọ́ńbì kan à ń lọ bẹ̀ ǹjẹ́ ọmọ bí ogun yẹn ti wá o ò mọ̀ ǹjẹ́ ọmọ tó fàdé ogun o ò mọ̀ so irú ogun bẹ́ẹ̀ yẹn èèyàn lè jájà tó máa fi kú because o ò mọ bí ogun yẹn ti wá mo sọ̀rọ̀ ẹnìkan ní ọ̀sẹ̀ mélòó sẹ́yìn tẹ́gbẹ́ bàbá ẹ̀ lọ tọrọ ọmọkùnrin lọ́wọ́ odò ẹ rántí ó lọ tọrọ ọmọkùnrin lọ́wọ́ odò owó mọ̀ ó ti gbàwẹ̀ ó ti ṣe gbogbo kí kò ó ní kò sí Jésù jáde ní ó ti mọ sọ àṣírí yẹn fún yẹn lógún ẹ̀ tán mo wá sọ tó máa ṣe mo wá ní kó lọ wá odò mo á gbàdúrà sínú iyọ̀ mo wá ní kó fi iyọ̀ yẹn pa gbogbo ara ẹ̀ kí iyọ̀ yẹn wá ṣàn wálẹ̀ Ọlọ́run ṣe ní kí n ṣe nìyẹn bó ṣe fi wá ní kó lọ dà sínú odò ẹnu odò ẹ wò kò ju ọjọ́ márùn owó ẹ̀ dé ni wọ́n ń bè lọ́mi mo ní tó o bá discover o lè recover ọ̀pọ̀lọpọ̀ tó gun ń jà wọn ò mọ bí tó gbé ti wá ọ̀dà tóbi omi ń jò lé yín omi òjò ó ń kọ́ báyìí láti inú lé yín ẹ wá ní òjò ń kọ́ nínú ilé o ẹ wá gòkè lọ abẹ́ sí ní sílì bí ó lè fi tẹ̀ ń sílì ẹ̀gbọ́n kó lòjò tí ń jò. èèyàn gbọ́dọ̀ so kí ọ̀dọ́ lè paná ogun ó
gbọ́dọ̀ kọ́kọ́ mọ bí kíní ẹ ti ń wá tó o bá ti mọ̀ kódà wàá tún padà wàá pa àsògùn sáwọn tó bí tó ètò máa ń fà nìyẹn kò sógun tó ṣòro tó le kò sí ètò tí ó rọ̀ ṣùgbọ́n kékeré kò lẹ́ẹ̀dì ìjàmọ́ sọ o ṣùgbọ́n tó ṣe ṣẹ́gun ni o ṣùgbọ́n o gbọ́dọ̀ mọ bí tó bí ẹ ti ń wá kí ló fà á. ó dà mo ń gbọ́ yín. àwọn míì wà tó jẹ́ pé wọ́n tiẹ̀ ti mọ bí ogun ti ń jà wọ́n ó ti dé level tó yẹ pé wọ́n lọ síbí wọ́n á ní ẹni báyìí lé ibi tógun ti wá bọ́dé tọ̀hún wọ́n á ní ibi báyìí lógun gbogbo wọn ìkan náà ní ọ̀rọ̀ tí wọ́n sọ ṣùgbọ́n ogun yẹn náà wọ́n àti ìríṣẹ́ ṣé àwọn tí wọ́n lọ ń bá yẹn ni kò lágbára tó bóyá agbára ẹ̀mí mímọ́ Ọlọ́run ni bóyá agbára yòówù tó bá wù gan níní ṣé àwọn ni wọ́n lágbára tó láti bá wọn yanjú ogun yẹn ni àbíbò. Ẹ̀rí sọ ṣùgbọ́n ó tún ní nǹkan mi orí ń fọ́ mi sí mo lọ bá dókítà ó wá fún mi lóògùn oògùn báyìí ní kí n máa lo ẹ̀ẹ̀mejì àárọ̀ àtàlẹ́ ṣé ń gbọ́. bẹ́ẹ̀ ni sà. mo wá ní prophet ní mi mo wá ń lò lẹ́ẹ̀kan ṣé orí ń fọ́ yẹn máa lọ. ẹ sọ̀rọ̀ èmi wà fẹ́ pé ṣe rí wọ́n ti mọ nǹkan tó ń ṣe wọ́n ṣọ́ọ̀mù yẹn sì ṣùgbọ́n wọn fi gbogbo ara gbà èèyàn sọ́bọ̀n àléèyàn kan sọ fún mi níjọ́ kínní àná ó sọ fún mi pé ó ń kàn lọ chọ́ọ̀chì inú Ọlọ́run ń bí o èèyàn ṣe fún mi ó lè lọ chọ́ọ̀chì obìnrin ni o mo ní kí ló dé Ọlọ́run pa ìyá òun torí pé Ọlọ́run ní kí ìyá òun wá ṣiṣẹ́ fún òun ìyá òun ò dáhùn Ọlọ́run wá tún pe òun náà òun ní bọ́ Ọlọ́run iṣẹ́ fẹ́ pàǹkó pa òun náà ó lè lọ chọ́ọ̀chì ṣe ti bẹ́ẹ̀ yẹn ṣe irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn àti bọ́ lọ́wọ́ ogun ó máa nira ètò tó máa sọ ọ́ sí ó tún wá rí bẹ́ẹ̀ náà ṣe rí mo máa ń sọ fún àwọn èèyàn kò jẹ́ pé kéèyàn pẹ́ nínú iṣẹ́ ìránṣẹ́ yẹ fún máa lágbára o ó kàn máa lóye ni o Ọlọ́run ló ń fúnyàn ní agbára ìyẹn Ọlọ́run ṣe lo pariwo David ẹ rí pé David last born ní ẹbí òun lọ́run gbé sókè kò sí ìtọ́kọ Ọlọ́run gbàtúgbà tó bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ o tàbí kí mo lọ fásitì mo ní PhD kò ní í ṣe pẹ̀lú agbára ẹ̀mí mímọ́ tó lè máa sọ fún èèyàn tó bá ń lọ bá àwọn iṣẹ́ Ọlọ́run kan ṣe máa kọ́kọ́ wò ó pé kọ́kọ́ gbàdúrà tí kì í lọ bá ti wá lọ bẹ́ẹ̀ tó ń ṣàkíyèsí pé ó rí àpẹẹrẹ kọ́kọ́ ẹni tó ń lọ bá yẹn ò ní nǹkan tó fẹ́ ọ̀fà ẹ̀ ó kàn ń waste time ẹni ìránṣẹ́ Ọlọ́run mi ò lágbára tíṣà nìkan Ọlọ́run pè é torí pé wọ́n ń ṣe ẹyẹ kẹta wọ́n ń deliver wọ́n ti ra private jet wọ́n ti nílé wọ́n ti nílẹ̀ òun náà bẹ̀ sí ní pé òun náà professor ó lè jẹ́ tíṣà látàn Ọlọ́run pè é ó lè mọ Bible ìránṣẹ́ Ọlọ́run àtọ́jẹ́ pé tọ́lọ́run pè fún ni pé ìyàwó orí ọ̀ ní kó jẹ́ ní ṣọ́ọ̀ṣì kan ṣùgbọ́n wọ́n rí pé ń kàn wá ń bẹ̀ ní ìyàwó ẹ̀ tàbí àwọn ọ̀rẹ́ wọn á tì àìkú gbàdúrà fẹ́nìkan tòsí ilé wọn ààrẹ tó ń yá abádájọ́ jílẹ̀ so mo máa ń sọ fún ìbáyìí máa ń bá mi máa ń lọ́hùn pàwọn tó lọ́hùn pè ẹ́ màá ní ọ̀gbẹ́ni wá ń bí máa wo tàwọn tó ń ní private jet máa wo tàwọn tó ń ní gbàkọ àwọn tó kú sídìí iṣẹ́ ìpọ́ wọn á ní ẹ̀dẹ́rù mi ìdẹ́rù báyìí torí pé kí ni dímọ̀ ló fẹ́ lọ bá jà tó bá ti ń ro owó òkè tí ogun àti ń gbàbọ̀ tó ń ṣoríire àwọn tó kọ́ lẹ́sẹ̀ ńkọ́ tó débi tọ́ dé so tó bá ń ṣe nǹkan o gbọ́dọ̀ máa ro A kó máa ro B so pé pé àwọn náà ẹjọ́ lágbára wà èyí tẹ́ pé ìwà làwọn là ń fọwọ́ fà á tó bá ní ká ṣe nǹkan a ò ní fẹ́ ṣe ó dà kó gbàdúrà fún èèyàn kan ó sì ṣe láti ìgbà ló ti gbé lọ́ọ̀yà lóbìnrin yẹn in fact lọ́ọ̀yà ńlá ni kò ń ṣe Yorùbá nígbà tí ẹ pè mí ẹ òun ló sẹ̀ndí ọdún sí mi ó tó pè mí ó tó oṣù kan àbọ̀ kò pé mo dẹ̀ wò èmi ò ń pèyàn ló wá máa gbàdúrà fún àná tí òun gbàdúrà sí wọn wá ní kó lọ lò ó ní wàhálà àlá tó lágbára o ìjọ kìíní ìjọ kejì ìjọ kẹta kò lálàá wọn wá láti ìjọ kẹrin kó pè mí ìsì alẹ́ àná wọn wá ṣe deliverance of foundation fún wọn wá ní ṣé wọn tó ṣe lálàá ni pé ọkùnrin ò sùn àìdí ẹ̀ ń trọ́bù ó ní lóòótọ́ ni tẹ bá rí àlá tó lá Ọlọ́run wá fi ìdí ogun ẹ̀ hàn ó ti wà ní ogun ẹ̀ for 23 years ó fojú rẹ̀ rí mo rí kíní ìfúra mi mo ti bá sọ fún ẹ wà ní mo fẹ́ yà ẹ pẹ̀lú tọ̀hún báwo ló ń tọ̀hún ṣe jẹ́ sí ẹ ó ní báyìí ní báwo ló jẹ́ ta ló wá ń ṣe ẹ́ sí ó máa lọ bá jà pé sórí ẹ̀ pé sá á pa ẹ̀ dànù ní èmi ò ní kó bá rẹ̀ jà Ọlọ́run ṣe mo rẹ́kọ̀dù nǹkan tó sọ ṣe ti bẹ́ẹ̀ yẹn sì mo wá sọ fún pé mo fẹ́ ṣe program kan sí ó pè mí padà kò ṣe nǹkan tó lè rà tó máa ṣe tó ṣe yín sí ẹlòmíì tinú ẹ̀ ló fẹ́ ṣe kódà kí ìrántí Ọlọ́run yẹn lágbá wọn lè máa gbà wẹ́ torí ẹ̀ kó máa jọ̀sán náà apart from that ẹlòmíì jẹ́ pé ìrántí Ọlọ́run sọ pé ọba ìní kò ṣe á tún máa dẹ́ṣẹ̀ mẹ́ṣẹ̀ bó ṣe ń yàlè ní a máa gbàyàn lójú ní a máa ṣe tí ò dáa ṣé dáa pé àwọn irúgbìn ẹ̀ṣẹ̀ nìyẹn kò sí bó ṣe fẹ́ ṣe tó
o ò lè máa ṣùwà ẹ̀ṣẹ̀ kó ní kí ìbùkún máa pọ̀ sí kò possible bó ṣe rí nìyẹn. tọ́ ó dà ẹ ṣeun then àwọn àsìkò wo torí ọ̀pọ̀ ní kékeré ni ọ̀pọ̀lọpọ̀ ogun tí èèyàn ń dàgbà dojú kọ tó ti ń wá. wọ́n bí ẹlòmíì pẹ̀lú ẹ ní. torí Tọ́pẹ́ Àlàbí ti kọrin kan ó ní ogun téèyàn ń jà nígbà èwe kò tó ìgbà téèyàn dàgbà so ó ní bó ṣe kọ́ nínú orin. Tabá ní àwò ogun àtìgbà èwe àti kókó kékeré tó ti ń bọ́mọ rìn kó tó wá mọ farahàn nígbà tó dàgbà báwo ni òbí kan ṣe lè tètè ní àwọn àkíyèsí yẹn kógun má bàa borí ọmọ wọn kó lè tètè rógòlò. wọ́n máa ń pa ọkàn lábí àgbà wọ́n ń pa ọkàn lábí amọ̀. àbúrò àdúgbò kan pè mí láti Dubai ní 2 weeks ago la sọ̀rọ̀ nípa first wife ìyàwó tó bímọ fún torí mo mọ̀ gbà yẹn. mo wá béèrè ẹ máa wò àwọn òbí kan nìyẹn o ọmọ tá à ń sọ ẹ ti wọ 27 years òbí mọ kalẹ̀ báyìí òbí ọmọ yẹn kalẹ̀ 27 years ẹ ò lọ́wọ́ ẹ̀dẹ̀jọ́ wà ní the same western region òun lọ wo ọmọ tó bí ọyá ẹ sọ fún mi ṣé ó ní òbí ẹ lè tàbí torí ọmọ. ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín bàbá mi àti ìyá mi ò sí láyé mọ́ kọ́ lóun fọ̀rùn kẹ́ wọn ṣé mọ̀ pé bí mi ṣe ń sáré lórí àwọn ọmọ mi ká níbẹ̀ là ń bá ṣe lórí tèmi ni ó ṣeé ṣe kí n jù báyìí lọ mi ìbílẹ̀ mẹ́ni kankan o ṣe rí àwa òbí níjọ́ tí mo sọ̀rọ̀ yẹn àwọn kan pè mí ọbẹ̀ sí ní sọ̀rọ̀ pé ẹnà gọ́ọ̀dù kì í pé kò rí bẹ́ẹ̀ kọ́mọ tó jẹ káwọn tó sanwó léèwé káwọn tó ṣe kinní kan kì í ṣe pé náà ló ṣe yìí sí ìyẹn ló máa ń fà á mọ́ ní ọmọ ẹni lọ láyọ̀ nígbà tó bá bímọ kalẹ̀ ṣebí nígbà tá a wà ní kékeré àtàdé wa máa ń dá oko tó bá dá oko tó ń gbé àgbàdo wọn á pè kíní kan fertilizer wọn á tún fi sí lẹ́gbẹ̀ẹ́ ṣé pẹ̀lẹ́pọ̀ tó délẹ̀ pẹ̀lẹ́pọ̀ bẹ̀tù wọn wò pé láti lè ran kíní yẹn lọ́wọ́ tó bá tún yá àtún fleet ẹ pẹ̀lú kíní kan bá kòkòrò bá jẹ ewé ẹ̀ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ abiyamọ wọ́n rí ọmọ gẹ́gẹ́ bí investment ọmọ ń ṣe investment ẹ̀yin òbí ẹ má bínú o èmi náà bímọ o ṣe rí tèmi bá ti ń wo ọmọ gẹ́gẹ́ bí investment kò ní fẹ́ ṣe ló yẹ kó ṣe tó wàá wò pé ọmọ má bàa ṣerú ẹgbẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń tọ́jú ọmọ ìwọ́kú rẹ wàá ní àjẹjẹ́pọ̀ kan fúnra ẹ̀ ọlọ́run ló máa kó sí ọmọ èèyàn nínú mo ní ọ̀rẹ́ kan èyí tí ojú ẹ̀ rí iṣẹ́ tá à ń ṣe ń gbà yẹn nígbà wọn jẹ́ wọ ìlú òyìnbó èyí ní parí wàá tóbi ẹni tó jẹ́ alágbára tó ṣiṣẹ́ fún ọ̀sẹ̀ méjì ó sì ti bẹ́ẹ̀ ọ̀ṣiṣẹ́ fún orí ọdún káàbọ̀ torí ọmọ kọ́mọ òun àkọ́bí ẹ̀ dẹ̀ ju àwọn àbúrò ẹ̀ lọ dáadáa ṣe bó ṣe jáde skul báyìí ló ti lọ sáàfù fún ọ̀lóyún ó tún dé báyìí ó ní gẹ́fẹ̀ tó mú alé ó jẹ́ ọkọ̀ abáwọn níbẹ̀ ń gbọ́kọ̀ òun náà tún lóyún láàrin ọdún méjì ìyàwó méjì ọmọ méjì báwo ni ẹ fẹ́ tọ́jú àwọn àbúrò tó so ìyẹn ló máa ń fà á ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ owó òbí àwọn làáfíà jẹ àwọn ọmọ wa òótọ́ mo sọ fún yẹn o tí ẹ bá rí ìyá gidi tí ẹ bá rí bàbá gidi kò ní ro tara ẹ tọmọ ẹ ló wà máa rò àti omi tó ti ṣubú tí ẹ bá rí àwọn ọmọ tí wọn fún èrè gbọgbọ máa ń bá wọn sọ̀rọ̀ máa ń bá wọn sọ̀rọ̀ ẹgbẹ́ mi bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀ ni máa jẹ́ kó yọ pé tó bá gba bí máa kàn sọ̀rọ̀ kan níjọ́ kan fẹ́ dárúkọ ẹ̀ ó wà ní Ìbàdàn ọmọ ẹ ti jẹ́ representative fún torí ọmọ yẹn a máa bè lọ́wọ́ ọmọ yẹn ni pé kí ló ẹ̀kántà lẹ́nu kí ló ṣe báyìí lẹ́nu ọmọ yẹn máa sọ fún bàbá ẹ̀ bàbá yẹn sọ pé bọ́ ṣe ń lo ilé ayé amúlòsọ́dà wà fà wà gbàdúrà fún ọmọ yẹn ọwọ́ age of 28 ó sì dìde kọjá age of 30 ó ti yọ ní house of assembly kí ló fà òbí ẹ̀ dúró tì ọ̀tọ̀ ní kéèyàn sanwó ilé ìwé ọmọ ọ̀tọ̀ ní kó rájọ fún ọ̀tọ̀ ní kó fún ṣùgbọ́n dúró tì wọ́n because àwọn olójú mẹ́rin wà tó fẹ́ kọ́mọ yẹn tó fẹ́ fogun ayé jà ṣe rí mo máa ń sọ fún àwọn ọmọ tí mi bí àwọn ọmọ inú iṣẹ́ ìránṣẹ́ o lè kàwé kó ka anything tó bá fẹ́ yàwó burúkú tiẹ̀ bá ẹ̀ o lè kàwé kó jẹ́ everything tó bá fi ọkọ burúkú tiẹ̀ bá ẹ̀ gbogbo ẹ̀ tó jẹ́ lóore máa bọ́ sí ìṣirò ni gbogbo adé lójútì tó ń sọ́fà káàkiri ní kàwé bàjẹ́ ọ̀bọ kan wà ní Ìbàdàn wọ́n ti mú ń gbà kan ní ọmọ Muslim ní tó máa ń ṣe skit báyìí bóyá orúkọ mi tó ń pè báyìí o tó hurú bọ̀ báyìí orúkọ tó ń pè ọ̀pọ̀ yìí
rántí ẹ̀ tó ń ó ṣe pa ọ̀bọ kan pa ó Ìbàdàn máa ń ṣe skit báyìí nìbàdàn Ìbàdàn ni ó máa wọ jàlámíà báyìí. bí aṣọ funfun jàlámíà funfun. yes. ẹ má jà dárúkọ ẹ tẹ̀síwájú. ó pàdé ọ̀pọ̀ kan jọ kan omi dẹ̀ bọ́ lójú mi bọ̀bọ́ yẹn ń ṣalẹ̀ kiri nínú àwọn róòmù tó gbé ká ẹgbẹ́ títì bọ̀bọ́ yẹn graduate ni o. ṣe bẹ́ẹ̀ graduate ẹ bá aṣọ tó wọ̀ ọ̀bẹ tí mo sọ ó mi dẹ̀ bọ́ lójú ẹ̀ ẹ wá wúrọ̀ àwọn ọ̀bẹ yẹn tó ti wà káàkiri kí ló fa àwọn òbí kí lẹ wí. mo ní ìyẹn Trinity guy. yes irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn wọ́n pọ̀ káàkiri ẹ̀yìn àwọn òbí wa àwọn ló jẹ́ kó kún máa sábà jà wájú. mo bá mi sọ̀rọ̀ kan tó kún jọ́ kó mọ́ ni kí ló tẹ̀ sọ fún mi pé èèyàn báyìí lágbájá ẹni máa lọ kí ẹ mọ̀ pé èèyàn burúkú ni ẹ mọ̀ pé olóògùn èmi ò mọ̀ kí ni àwọn tó ń jó oògùn máa kékeré àkànjẹun kiri ní. ṣùgbọ́n òbí tó bá jóbi gidi a máa kíp àwọn ọmọ ẹ̀ fáwọn ọkọ bẹ́ẹ̀ yẹn tó dà wọn ò ní lè kojú ogun yẹn lọ́jọ́ wájú. tí ẹ bá rí ẹnìkan gọ́fúnà ẹnìkan oríṣi bá mi ṣètò tẹ bá gbọ́ sórí àwọn òbí ẹ̀ síbẹ̀ náà wà ní àárín ìlú ẹ lọ wò ó ẹni pé àwọn òbí wọn máa wà lẹ́yìn wọn ni o. so ìpọ́tẹ́bì náà bá báyọ̀ kó nínú ogun pọ̀ òbí dà gẹ́gẹ́ bí commander in chief níjẹ́ bá lọ lójú ogun tó ń ní experience ó mọ nǹkan tó bá lè ṣe ṣùgbọ́n wọn ò mọ ọkàn rí bàtúbàtú ni. so ètò ìwọ̀n sọ láàrin yẹn nìyẹn. ẹ ṣeun mo béèrè kan lẹ́ẹ̀kan wípé ogun ọlọ́run ogun àtọ̀dọ̀ ọlọ́run ṣó wà àbí ò sí tó bá wà báwo lèèyàn kan ṣe lè mọ̀ téèyàn bá dẹ̀ wá mọ̀ kí lójútùú. ó wà tó pọ̀ gan pàpà ogun tọ́lọ́run fi ń yàyàn wà tó pọ̀ ṣe rí ọlọ́run ò kì í bínú àwọn èèyàn la máa ń fà Bíbélì sọ fún wa pé who break an edge serpent bite abẹ́gbẹ́ who kò ní ẹ̀dá yà pastor anybody that break an edge kí ni bá lọ sọ ó lè jọ máa ṣọ́ ẹ̀ ọlọ́run sọ fún ẹ pé ṣe báyìí má ṣe báyìí ìfẹ́ ṣe ìfẹ́ nú ẹ a máa ń pè lófin kọkànlá ìfẹ́ nú ẹ kí ni bọ́ọ̀lù lọ́wọ́ fún gbóyè gáì ọlọ́run akẹ́yẹsẹ́ ni ó dàbí kí n sọ ní báìbù ni ọlọ́run ní ṣe báyìí ọ̀dẹ̀ ṣe tó wù ẹ́ ọlọ́run kẹ́yẹsí ni ọ̀tá dẹ̀ wá so sọ́rí ọlọ́run dá kọ́lọ́run tó lè decide lórí èèyàn máa ń pẹ́ ó ṣe rán wòlíì a máa nílé ìwọ náà máa lálàá kódà ẹni lálàá àwọn asọ̀fẹ́ pé òun rí kọ́ báyìí o tó bá kẹ̀yìn sí nǹkan tó lóògbọ́ ọlọ́run àwọn afi ẹlẹ̀ torí ẹni tí wọ́n sọ fáwọn èèyàn tí ọ̀tá bá ń bá ìjà wàá sá lọ sọ́dọ̀ ọlọ́run tó ọlọ́run bá ń bá ìjà tó fẹ́ lọ bá kò sí òótọ́ ogun yẹn máa kàn yẹn ni. ṣé wàá rí èèyàn kan pè mí jọ kan orí ètò ìdótú yìí ni ó wà lórí wíṣà ó sì tóbi lórí fídíò ní kókó rí òun ìránṣẹ́ ọlọ́run ni o ọlọ́run pè ó mọ̀kọ́ ọlọ́run pè òun láti ìgbà tí wọ́n ti bí wọ́n ti ń sọ fún ó ní láéláé ṣe tí ọlọ́run bá padà ní ẹ̀yìn èèyàn ó bẹ́ẹ̀ dàgẹ́ èèyàn kú o gbogbo nǹkan ò ní jọra wọn ni because kò sí tí ò ṣe tán tó dé kí ni ọlọ́run máa yọ gáìdì lára ẹni mo ṣe bá ń sọ̀rọ̀ yín sí wọ́n sọ̀rọ̀ aláìdábì kan wọ́n sọ̀rọ̀ aláìdábì kan ọlọ́run ló ń gbèjà èèyàn kò sẹ́ni tó lè rí wájú tó tún lè rẹ́yìn ṣùgbọ́n tó bá fẹ́ máa sọ pé tọlọ́run bá wo tó lè gbé ìpè òtọ́lọ́run yẹn mọ̀ ọlọ́run máa kẹ̀yìn síyàn tọ́lọ́run bá ti kẹ̀yìn síyàn náà nígbà pé kí ọlọ́run fogun jà náà ní ṣíṣe ọlọ́run kì í ṣèkà ọ̀tá wa take advantage láti lè attack èèyàn so etí mo fẹ́ sọ láàrin yẹn nìyẹn. ó dà báwo wá lèèyàn ṣe lè ogun àtọ̀dọ̀ Ọlọ́run yẹn báwo lèèyàn ṣe lè wá ojú rere Ọlọ́run tí ogun yẹn á fi lọ. ṣe rí wọ́n ní ká máa sọ yẹn ọ̀rọ̀ pọ̀ tó mú ká parí ètò ìdájú bíi tí ó dá máa ṣiṣẹ́ mí ṣe rí káfẹ́ gbogbo tá à ń sọ yìí náà ogun ọ̀dà ẹ jẹ́ ká lo ìlú tó ti ń ìjà ogun lọ́wọ́ ní Ukraine àti Russia báwo lẹ ṣe rò pé èèyàn ṣe lè escape tí ò ní kú nínú ogun yẹn alákọ̀ọ́kọ́ ni pé olórin kọ́kọ́ ni ó ní arọ tó lójú tó nímú wọ́n ní ogun àwítẹ́lẹ̀ ìparọ̀ òun ṣàrọ̀ tó bá gbọ́n ní o èso ìpè tó o bá gbọ́n o lè borí ogun ayé o kí ló gbọ́n tà ń sọ yìí kì í gbọ́n ọkọ̀ máa tọmọ ọlọ́mọ lọ bá sùn kọ́ máa lẹ́nìkan jìbìtì là ń sọ ọgbọ́n Ọlọ́run
pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ sí mi ọ̀nà mo lè gbé ayé mi gbà wọ́n bá yàn rorú ẹ̀ o gbọ́dọ̀ gbọ́nù kò gbọ́n lẹ́yìn ìyẹn báyìí sọ pé wisdom is a principal thing buy wisdom and sell it not. ẹlẹ́ẹ̀kejì tí èèyàn bá korí ojú ogun ọlọ́run ló dáa jù ṣẹ́rí tí bá ń gbàdúrà fáwọn èèyàn ẹ bá súnmọ́ mi dáadáa àdúrà mi sábà máa ń wà lórí forgiveness with your mercy open my womb with your mercy fight my battle with your mercy ṣé o pé ní tí mò ń sọ yìí sì mi wọ́ tẹ̀ ṣùgbọ́n àánú ni kò fi gbà mí ó fún mi lọ́kọ àánú ni kò fi gbà mí ó fún mi nílé àti ọ̀rọ̀ pé mo ṣe ń sọ yẹn sì kì í ṣe pé ìwọ́n tó yẹ pé ọlọ́run bínú sí ẹ̀ ó tún wá ó dàbí pé àwọn ọmọ tó bá ń ṣiṣẹ́ sí ó ṣe ohun tí ò dáa bàbá bá ń sìn fún mi kọ́kọ́rọ́ mọ́tò yìí fẹ́ ẹ wò ṣé orí ọmọ yìí pé ṣá bọ́lá òun ṣe rí nìyẹn tó pé kí ni èyí náà ẹni tó bá ṣe tí ò dáa sọ́nà ọkọ mọ̀ nítorí ẹ̀ kò ṣe ni pé kò kọ́kọ́ wá ojú rere ẹ̀ ọ̀ya ẹ̀ náà ṣe ọlọ́run kò ṣe kìrìsìtẹ́nì ní ẹ lọ wo prayer point lẹ́nìí sí ẹ ní gbọ́ prayer point mẹ́sì bẹ́ẹ̀ o enemy die ni o enemy die ni o blessing come ẹ máa wò pé ìwọ tó bí enemy die sí ilé ọkùnrin ní bọ́fẹ̀ ló ti ń bọ̀ ntọ́lọ́run ò fẹ́ lọ́lọ́ sí o wọ́n ní ọ̀pẹ́ kìíní kan sí o ti keep malice ẹlòmíì ẹ bá lọ jọ́tà báyìí sí ẹni tó ṣe fún 20 years ló kọ́ bẹ́ẹ̀ christian ni o ẹni wá sọ fún mi báwo ló ń gbé ojú ní máa jáwé èèyàn bẹ́ẹ̀ nígbà tó ní satan property láìfẹ́ tó dẹ̀ kó o mọ̀ pé malice ntọ́lọ́run ò fẹ́ ni so gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn kò ń jẹ́ kó gbọ́n ayé tètè ṣẹ́ ṣe rí ọ̀pọ̀ kan bá mi sọ̀rọ̀ ọjọ́ kan àwọn méje ọ̀rẹ́ ni wọ́n mú gbàdúrà fún ọ ó wá yà wọ́n lẹ́nu pé àwọn méjì nínú wọn láàfin ọkàn tí ì láàrin ọ̀sẹ̀ kejì wọ́n á bèèrè lọ́dún pé báwo ló ṣe jẹ́ ó wá sọ fún wọn ní kàn fi àgbóyàn sí conference wọ́n wá sọ fún wọn pé tọ̀dọ̀ ti tiẹ̀ nǹkan tó fà á rè tọ̀dọ̀ ti tiẹ̀ nígbà máa sọ gbogbo kìnìyàn fún wọn tán wọ́n wá ní dáàdì ṣé gbogbo ọlọ́run mọ̀ ní mo ní ìwọ tó ń sọ̀rọ̀ yìí ṣe òṣèlú òtẹ́ pẹ̀lú ìyàwó lánàá bọ̀bọ̀ láti gbà ẹ̀ bá pè bá mi sọ̀rọ̀ mọ́ mo ní wọn ló béèrè ọ̀rọ̀ náà ó ní so tó má bá yàwó sùn má rí òun náà ó ní kò sí mo ní gbogbo ọ̀rọ̀ kọ́ la máa ń ṣàwọn ọ̀ránṣẹ́ ọlọ́run ọ̀rẹ́ mi kọ́ wà ránṣẹ́ ọlọ́run ẹ kò gbàgbọ́ nínú rẹ kéèyàn ríran ṣé ń gbọ́ mo wá sọ fún jọ́ kan mo ní ìyàwó ẹ̀ ló ń ṣọ̀rọ̀ pé mi tí ìrírí ó ní bẹ́ẹ̀ ni mo níbi báyìí níbi àyà nǹkan báyìí wà bẹ́ẹ̀ ó pa fóònù bẹ́ẹ̀ síréètì ni mo á pè padà ó ní sọ má báyàwó mi sọ máa rò mo wá sọ fún pé níta tí ń ṣe mistake àwọn èèyàn ni pé à ń fọlọ́run jọ̀yè èèyàn ọlọ́run tó yẹ pé ó ń sọ fún David sọ fún ọmọ ẹ̀ Solomon inú jẹ́kọ́ kúrúkú is it not 9:19 ó ní God no imagination wa ó mọ̀ ṣé gbogbo nǹkan yẹn kò ń jẹ́ kó gun ṣẹ́ ọ̀dà gbọ́dọ̀ tóbi ẹ lọ tójú ogun sí ojú ogun tẹ lọ yẹn sí aráàlú ilẹ̀ ẹjọ́ lọ ṣé ń gbọ́ aráàlú kan náà nìyí o bàbá yẹn wá sọ fún yín pé ilẹ̀ ẹbí yìí òun ló gbà ẹ wá láǹfààní àti pa ẹdúlà yẹn gbà padà tí ẹ ní pa lójú ogun yẹn ṣé kìíní yẹn pọ̀ gan tó yẹ tó wá di next week àtúnṣe oríṣiríṣi mi ogun ló ń jẹ ọ̀pọ̀lọpọ̀ ogun ò dẹ̀ ṣe é ṣe ní ọkọ̀ máa lọ sóòrùn wàá lọ discover níbi tó gun yẹn ti ń wá kí ló fà á kí ni mo lè ṣe mo sọ fún ìnìkan jọ kan mo ní ọlọ́run ní ká má gbàdúrà ṣùgbọ́n àdúrà tá à ń gbà ní Bible sọ pé ask it shall be given unto you seek you shall find knock gbogbo pátápátá ask láṣẹ o ọyá ìdábìlú àbúrò bá rọ. orí ọjọ́ yẹn ń sáré tètè tàbá ní àmọ́ bẹ́ẹ̀ ni jàre àwọn ní ká máa sọ lọ ní àṣù. máa fẹ́ kí tó bá di ijọ́ mẹ́jọ tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ mọ̀ pé àwọn èèyàn ó tún darapọ̀ máa fẹ́ kí ẹ fi àrò àmọ̀ràn síta ẹ dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ fóònù nọ́mbà yín àti ilé ìjọsìn. kí n tó sọ̀rọ̀ àmọ̀ràn mo fẹ́ sọ kinní kan fún àwọn èèyàn wa kọ́kọ́ mọ̀ pé ogun ń jà ẹ̀ náà tó o bá mọ̀ pé ogun ń jà ẹ̀ at any time yọ̀tá lè wọlé tán lè máa mú èèyàn lọ torí pé kí ni tó o bá discover o lè recover àmọ́ tó fẹ́ gbàyàn ni pé ẹ̀yin èèyàn mi nínú Olúwa ogun
lọ́wọ́ ara ẹ ìwọ tó fẹ́ jagun ìṣó múra fógun yìí. ogun láyé ó mọ̀ ogun láyé ọ̀nà olùfẹ́ gbà tó gbé òfin ní borí ẹ̀. ogun láyé ìgbésẹ̀ wo ló ń gbé lójú ogun tó fi jẹ́ pé wàá jagun yìí wàá kẹ́rù tó yẹ pé ogun ò ní gbé ẹ lọ. ṣe pé ọ̀rọ̀ ìta sọ yìí lówelówe là ń sọ. ogun ayé ò ní jà wá o ogun ọlọ́run ò ní jà wá o ogun ẹ̀yìn kò ní jà wá o ìwọ tó ti wà yóò jagun lọ́wọ́lọ́wọ́ báyìí níbikíbi lágbàlá ayé mo pa láṣẹ ọ̀run á fi ogun ẹ̀hún ẹ̀ ní ojú àlá ọ̀run á ràn yàn sí ẹ láti fi dógun tí ń jà lórúkọ Jésù. ó wálé ayé ni ò ní wá lásán wọ́n náà bímọ. ó wálé ayé ni ò ní ṣe lásán wọ́n náà kọ́lé. ó wálé ayé ni ò ní fẹsẹ̀ ní tó máa fi kú wọ́n náà ní mọ́tò. ó wálé ayé ni ire tó jẹ́ tọlọ́run á jẹ́ títí ẹ̀ náà lórúkọ Jésù àmín. orúkọ ilé ìjọsìn wa ní Believer Citadel Ministry ní báyìí ìlú òyìnbó la wà ṣùgbọ́n a ṣì ń bọ̀ ní Nàìjíríà tó bẹ̀rẹ̀ lọ́run pé wá sí a ṣe ń ṣe àwọn ètò lọ́wọ́. tí o bá fẹ́ pè mí tí o fẹ́ bá mi sọ̀rọ̀ fún àdúrà ní ìmọ̀ràn ní deliverance ní kò sí ìta kì í ṣe ń bẹ̀ lórí ìlà tó wà lórí wíṣíà ó dìde orí fóònù láti gbàdúrà fún. èmi kì í gbó lọ́wọ́ ẹnikẹ́ni máyẹ̀kẹ́rù bá ẹ̀ ọ̀fẹ́ ní ìgbàlà tọ́lọ̀ bá ní kó o sóò síìdì máa sọ fún ẹ̀mí kọ́ tí wọ́n ti ń sóò síìdì máa sẹ́ǹdì ẹ̀sán tó máa sẹ́ǹdì máa dẹ̀ fún ẹ̀rí síìdì pé torí gbówó ẹ̀ nìyẹn ṣùgbọ́n òṣèré pé màá ní ẹ tọ́lọ̀ bá ní kí n sọ fún ẹ ní máa sọ fún ẹ ṣùgbọ́n kó o ní rí gbàlà yẹn ẹ̀gbẹ́ ẹ̀. so nọ́mbà tèmi ni +34 ó ṣe 234 +34 698 256 476 and YouTube wa àti Facebook wa náà o lè lọ síbẹ̀ ẹ̀rí oríṣiríṣi àdúrà oríṣiríṣi ẹ̀kọ́ ọlọ́run ẹ̀kọ́ ìgbéyàwó gbogbo ẹ̀ ló kún bẹ̀ ẹ̀rí more than 400 àwa ní YouTube wa ń pè ní Believer Citadel TV Believer Citadel TV àwa lórí YouTube Prophet Fẹ́mi Wahab prophet yẹn tí méjì ni Prophet Fẹ́mi Wahab máa wà pẹ̀lú wa ọlọ́run ní fún wa sílẹ̀ bí ẹ ṣe mú àṣírí ogun tó ń jà láti èní lọ ogun yẹn ò ní gbérí lọ́bẹ̀ ṣe ń ṣẹ́ lọ bẹ́ẹ̀ ni ó rí ní orúkọ Jésù àmín. tó ẹ ṣeun o Prophet Fẹ́mi Wahab ẹ ṣeun tó ẹ já máa yọ̀ǹda yín lórí ètò ní dédé àsìkò yìí Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí mo mọ̀ pé ti wò ó lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́ yín èèyàn wá ẹ lọ sí comment section ẹ já mi ròyìn ẹ share fídíò yìí gan fáwọn ẹlòmíín o kó lọ jálé jáko kò sí mọ́ síbẹ̀ nìkan ẹ má gbàgbé Àlàní Nightingale wọn ó tó ṣe giveaway wọn láìpẹ́ orin prayer center yẹn ẹ tètè lọ wò dáadáa kẹ́ ẹ gbọ́ ó wà lórí Àlàní Nightingale ní YouTube ní Instagram ẹ follow kẹ́ẹ̀dẹ̀ tún subscribe láwọn ibi tó ti ṣe pàtàkì bẹ́ẹ̀ tèmi tí ń tòótọ́ yóò máa ju wa ṣe ká tún pàdé nírè ó dìgbà kan náà ká fi re pàdé ẹ máa share ẹ lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́.